kíra wa káàárọ̀ ìyẹn ní gbọ́tẹ́ ti ń láǹfààní láti máa gbọ́ ìkànnì JFM 95.5 FM náà ni ẹ kúkú tí mọ̀ pókìtì bí ọ̀bọ̀ òsì kájẹ̀ tó rẹ́ranko tó máa ṣe bí olólàjù èébà ìyẹn tún di lálẹ́ pọ́n bá àtúndúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba nítún ni eléyìí tó ṣẹ́ wa lọ láti òru àná tó tún dá wa padà sórí ètò láàárọ̀ tòní ọpẹ́ àti ìyìn ní fún orúkọ ọlọ́run ọba tó tún mú ojú wa tó tún mójú wa ní ọjọ́ kẹta nínú oṣù kẹta ọdún 2021 tó bá ń gbọ́ pé mẹ́ta òun gangan làtẹ́wọ́ ẹ̀yẹ òní mi tírítírì ọdún 2021 ìjáde wọlé wa lọ́jọ́ tòní kò ní bọ́mọ aráyé nínú ṣẹ̀wárí ìjẹ́ ìmú wa ọba mi òkè ní fi síbi tó nira gbogbo tàbá ti ń dáwọ́lé lọ́jọ́ tòní ó máa yọrí sí rere ni láṣẹ ọlọ́run lókè ó gba àwọn tó wà nílé ìwòsàn àbẹ́ni tó ń ṣàárẹ̀ nínú ilé ààrẹ ọlọ́wọ́ ọba lọ́jọ́ òní á mú gbogbo yín lára dá ẹsẹ̀ yí ara yín tẹ́ fi rìn wọlé ìwòsàn òun gangan náà lẹ́ máa fi rìn jáde láṣẹ ọlọ́run lókè ni lórúkọ ọ̀gá àgbà tó nìkan ní táwa yìí bàmí akérògbò orúkọ ni mò ń kí wa káàbọ̀ sórí ètò lórí ẹ̀dọ̀ láàárọ̀ tòní lórúkọ amójú ẹ̀rọ fún tàwọn kò táwa yìí ẹnjìnà ìbùkún gangan àwọn gangan ni mífìdá tèmi àwọn gangan ni pọ̀pọ́gbà tí wọ́n máa di àárín gbùngbùn mú tí wọ́n jẹ́ láǹfààní láti máa gbọ́ akétékété ìyẹn látàpá alẹ́ màní àwọn ọdẹ tó wà lẹ́nu lóró mo kí yẹn kú iṣẹ́ takuntakun láti bẹ̀ ẹ jẹ́ kí àwọn gbáwọ́ wájú wa ìyẹn ní ìkànnì JFM 95.5 àwọn tó ní MC Freedom oyè máa ń sólẹ̀ ẹ máa ṣe lọ bàbá ọ̀túnba àtẹ́ńjìnìà Jordan àwọn gangan alákòóso ìkànnì ilé ìta wà lọ́wọ́ tá a wà yìí Adémọ́lá Moses náà lórúkọ mi MC Freedom tẹ́ ti mọ̀ dáadáa náà ni ẹ wò ó lóòrọ̀ tòní bẹ́ẹ̀ bá pàdé Mọ́lá Moses bẹ́ẹ̀ dẹ̀ pẹ́ MC Freedom ó ní ẹ̀kọ́ náà ní í ṣe àtòkè àti ìsàlẹ̀ join together ẹ̀yin tèmi ìyẹn lápá Facebook mo kí yín kú ojúmọ́ láàárọ̀ tòní ire lójú owó rí ire lójú yóò máa rí àtẹ̀yìn tẹ̀ ń tẹ́tí gbọ́ ìkànnì yìí ire lójú yóò máa rí láṣẹ Elédùmarè ni ẹ wo ṣẹ́rí lọ́rọ̀ tòní èmi tún ti pọ̀ bí ògì eléyìí tó kí lọ́kọ́tọ́ dáadáa ṣúgà ń kóró mo kó sínú ẹ̀ láti dènà jẹ̀dímà ni fáwọn tèmi alákọ̀wé ó gbẹnu tán mo ti pọ̀ bíi tíì eléyìí tó kiri pọ́pọ́ jù sàlẹ̀ jọ̀lọ́ọ̀fù lọ ṣúgà ní kórè àtòyìn aládùn ni mo bá yín fi sí ẹ̀wá jájọ farabalẹ̀ láàárọ̀ tòní kájọ láǹfààní láti gbọ́n mu dáadáa àwọn ọmọ mi nígboro ayé wọn á MC Freedom kò pọ̀ kẹ̀ èmi náà ń dá wọn lóhùn mo ló pọ̀ mo ní OPP ni ìyẹn ni pé ó pọ̀ pa ẹ̀wá já sún sọ́wọ́ OPG that is to say ó pọ̀ gan ma ní okay now lọ́wọ́ tá a wá wà yìí OPB ni ó pọ̀ nílẹ̀ burúkú ó pọ́nlẹ̀ bí ìyẹ̀pẹ̀ tí òkun akàsálíkà ṣẹ́rí lóòrọ̀ tòní mo tún ti káwọn òròyìn yẹn dé ìyẹn lọ́lọ́kan òjọ̀kan ẹ̀yin tèmi nígboro ẹ̀yin ẹ̀ṣẹ́ àyín òkè lálálá aláwọn ọmọ mi wọ́n ti tún náà sí 95.5 FM wọ́n wá mú túnà yẹn wọ́n pín wọ́n gbé jù gbó wọ́n ní kí ló dé kí nìdí àti mọ̀ wọ́n ń jẹ́ kó yé wọn pé àwọn oníkànnì míì tá a máa fẹ́ máa gbọ́ o tó ju JFM 95.5 FM náà lọ bí ìkan ṣe jẹ́ nìyẹn àwọn tèmi nígboro ayé wọ́n fọ́lọ̀ gidi gan akàsálíkà ẹ wo ẹ jẹ́ ń bẹ̀rù yẹn ìyẹn láàárọ̀ tòní láti orílẹ̀-èdè wa Nàìjíríà ó tó di pé máa láǹfààní láti máa kọjá lọ sí ilẹ̀ adúláwọ̀ kí n tó wá máa rí kọjá lọ sí ní òkèèrè fáínálì èèbà. ìròyìn yẹn láàárọ̀ tòní inú ìdíje abala kejì líìgì ilẹ̀ wa Nàìjíríà ibẹ̀ gan ni màá ti kó o lóní wàrà ń ṣe kíá òjò balẹ̀ tá mi kó ṣàlàṣàlà ní ṣe rí nínú ìdíje NNL ìyẹn Nigeria National League àwọn àjọ tó ń mójútó ìdíje NNL yìí wọ́n mà ti fi òfin de àwọn adarí ayò mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ìyẹn lọ́wọ́ tá a wà yìí pé ẹ wò bí ẹ ṣáà kọ́kọ́ lọ jókòó nílé yín náà fúngbà díẹ̀ ká tó mọ̀ kan tá a lè ṣe lórí ọ̀rọ̀ yìí. àwọn àjọ tó mójútó ìdíje Nigeria National League ni wọ́n ti ní pé kí àwọn adarí ayò mẹ́fà kan kí wọ́n ṣàkọ́kọ́ kí wọ́n kọ́ bá wọn ṣe kíni kí wọ́n kọ́kọ́ lọ jókòó nílé ìyẹn ló ní fúngbà díẹ̀ mà ní kó tó di pé wọ́n máa mọ̀ nǹkan tó máa ṣe sọ́rọ̀ wọn látàrí bí wọ́n ṣe darí ayò ìyẹn lọ́nà ìtọ́ nínú ìdíje méjì ọ̀tọ̀ọ̀tọ̀ mà ní ìyẹn gangan ni ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ tí wọ́n fi ní kọ́ lọ jókòó nílé. nínú ìròyìn
eléyìí tó ń tẹ̀ wá lọ́wọ́ tí ẹni tó jẹ́ publicity secretary ìyẹn fún Nigeria Referees Association tí ilẹ̀ wa Nàìjíríà lápá bí mò ń sọ̀rọ̀ nípa Kelechi Mejiobi òun gan ló fọ̀rọ̀ yìí léde oníṣẹ́ ìráwọn adarí ayò eléyìí tó darí ayò nígbà tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Yobe àti Savara United tó ń wá àkókò ju ara wọn. Mo ń sọ̀rọ̀ nípa adarí ayò eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Bawa Likita àtàwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìyẹn Sabiru Kana àti Isayaku Musa ṣẹ̀rá àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ní lápá bí ẹ̀yìn ẹ̀kọ́ lọ jókòó ńlẹ́ná nítorí pé ìṣàwọ́ tẹ̀ fi darí ayò yẹn ó sapá kan jà mọ́ kò bójúmu dáadáa ṣe wá rí ìfẹsẹ̀wọnsẹ̀ lẹ́ẹ̀kejì eléyìí tó wáyé láàrin ikọ̀ 3SC tilẹ̀ wa Ìbàdàn lápá bí àti Goran wọ́n ní káwọn adarí ayò yìí náà kan ṣe kí ni wọ́n ní káwọn náà lọ fìkàlẹ̀ sí ńlé lójúgbọ́nà pé ìṣọwọ́ darí ayò tiwọn náà ó sapá kan jà mọ́ akásálíkà. Uche Osondu Ogbonna Christian àti James Kalu àwọn yẹn gangan Abia State làwọn adarí ayò yìí ti wá. wọ́n ti ní pé wọ́n ṣàkọ́kọ́ lọ jókòó lé ìyẹn fúngbà díẹ̀ náà kó tó di páwọn máa mọ nǹkan táwọn máa ṣe sọ̀rọ̀ wọn. láti ibẹ̀ èmi gbéra tán ó dínú bọ́ọ̀lù aláfọwọ́jù ìyẹn fọ́líbọ̀ ni mò ń sọ bọ́ọ̀lù aláfọwọ́jù lórí kọ́ńkéré ibẹ̀ gan ni mo balẹ̀ sí lọ́wọ́ tá a wà yìí. ṣe rí nínú ìdíje kan wà tó máa bẹ̀rẹ̀ lónìí tí wọ́n pè ní AFCON Under-19 volleyball. ṣe wá rí lọ́wọ́ tá a wà yìí àwọn akópa ìyẹn láti orílẹ̀-èdè Egypt mo sọ̀rọ̀ nípa àwọn Under-19 ti Egypt wọ́n mà ní lórí ọ̀fẹ́ láti kópa ìyẹn nínú ìdíje lè tó máa bẹ̀rẹ̀ lónìí. kí ló ṣẹlẹ̀? Egypt Under-19 lọ́kùnrin tó ń gbá volleyball ìyẹn fún national team wọn ní lórí ọ̀fẹ́ láti kópa ìyẹn nínú ìdíje volleyball Under-19 eléyìí tó máa bẹ̀rẹ̀ lónìí tó máa wáyé ní Indoor Sport Hall eléyìí tó jẹ́ package B tó wà ní Moshood Abiola Stadium ní ìlú Àbújá. ibẹ̀ gángan ní ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ló ti máa gbìnàyà lónìí. ṣe wá rí àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Egypt ti Under-19 a bá ń sọ̀rọ̀ nípa ti volleyball àwọn players wọn kọ̀ọ̀kan àwọn agbábọ́ọ̀lù wọn tí wọ́n forúkọ wọn sílẹ̀ lọ́wọ́ tá a wà yìí nígbà tí wọ́n ní kó ṣe àyẹ̀wò ìyẹn àyẹ̀wò ìlera ti COVID-19 fún wọn wọ́n mà ti ní coronavirus eléyìí gangan ni ò wá fún wọn lórí ọ̀fẹ́ láti jẹ́ pé kí àwọn agbábọ́ọ̀lù eléyìí tó yẹ kó kópa kó pé nọ́mbà yẹn tó yẹ kó pé pẹ̀lú gbogbo bí àwọn àjọ tó mójútó volleyball ìyẹn nílẹ̀ Egypt náà wọ́n ṣe rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn àjọ eléyìí tó mójútó volleyball nílẹ̀ adúláwọ̀ wọ́n ṣe rawọ́ ẹ̀bẹ̀ sí wọn tó lójúgbọ́nà pé kó bá wọn sún ọjọ́ ìdíje yẹn síwájú látàrí pé kí wọ́n lè ṣe kíni kí wọ́n lè fi àwọn agbábọ́ọ̀lù míì rọ́pò àwọn eléyìí tó ní coronavirus gbogbo ẹ̀ pàbó ló já sí ìyẹn fáwọn adarí bọ́ọ̀lù aláfọwọ́jò ìyẹn volleyball lórílẹ̀‐èdè Egypt lọ́wọ́ kan àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Egypt wọ́n ní lórí ọ̀fẹ́ láti kópa o bàbá ń sọ̀rọ̀ nípa àwọn boys eléyìí tọ́jú orí wọn wà ní abẹ́ ọdún mọ́kàndínlógún Under-19 volleyball ìyẹn ti ìdíje African Nations Volleyball Championship eléyìí tó máa wáyé ọdún tó lọ lẹ́yìn kí ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ti wáyé ilẹ̀ wa Nàìjíríà àwọn náà lẹ́yìn kan gbàlejò rẹ̀ ṣùgbọ́n nítorí àjàkálẹ̀ coronavirus wọ́n sún ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ìyẹn sí ọdún yìí òní ló máa bẹ̀rẹ̀ ìyẹn ní pápá àṣeré hall kan eléyìí tó wà nílùú Àbújá mà ní. ẹ wá rí pẹ̀lú bí orílẹ̀-èdè Egypt bí wọ́n ṣe ní láǹfààní láti kópa ẹ̀tẹ́tì ní ìbẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ máa gbọ́ mi àwọn orílẹ̀-èdè yìí gangan ni wọ́n máa lóore ọ̀fẹ́ láti kópa ìyẹn nínú volleyball eléyìí tó máa wáyé nílẹ̀ adúláwọ̀ pápá jùlọ lápá ti Nàìjà ń bí ó máa bẹ̀rẹ̀ lẹ́nìí ìní ọjọ́ kẹta. orílẹ̀-èdè Cameroon wà ń bẹ̀ Central Africa náà gbẹ̀yìn ṣẹ́ẹ̀rí Congo àwọn gangan náà wà ń bẹ̀ lọ́wọ́ tá a wà yìí orílẹ̀-èdè Tunisia àwọn náà gbẹ̀yìn tá a wá fi ilẹ̀ wa Nàìjíríà eléyìí tó ń gbàlejò ìdíje yẹn gangan ẹ̀jẹ̀ àfikún bí nǹkan ṣe jẹ́ nìyẹn bàbá sọ̀rọ̀ nípa volleyball Under-19 ilẹ̀ adúláwọ̀ lápá bí.
tún ti sún nìyẹn tó bá ń gbọ́ pé mi ò sùn ni mo ṣe sún látàpá bí ọmọ mi ó tún fìtàn balẹ̀ ó dínú agbó tí ìdíje ti tennis ìyẹn world table tennis eléyìí tó ń lọ lọ́wọ́ lásìkò tá a wà yìí. Ọlájídé Ọmọ́táyọ̀ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà lápá bí òun mà tún fìtàn balẹ̀ ìyẹn nínú kàríà tó yàn láàyò lọ́wọ́ tá a wà yìí ó ti fìtàn balẹ̀ bàbá ń sọ̀rọ̀ nípa table tennis nílẹ̀ adúláwọ̀ àti lórílẹ̀-èdè wa Nàìjíríà lápá bí. Ọlájídé Ọmọ́táyọ̀ ọmọ ẹbí orílẹ̀-èdè wa Nàìjíríà òun ló tún fìtàn balẹ̀ lọ́wọ́ tá a wà yìí ìyẹn nínú ìdíje official world table tennis WTT eléyìí tó ń lọ lọ́wọ́ báyìí láàkó tá a wà yìí ìyẹn ní Doha lórílẹ̀-èdè Qatar lọ́hùn. ṣèbẹ́ gbàgbé wípé lọ́wọ́ tá a wà yìí bàbá ń sọ̀rọ̀ nípa champion ìyẹn nínú ìdíje table tennis nílẹ̀ adúláwọ̀ lọ́wọ́ tá a wà yìí Ọlájídé Ọmọ́táyọ̀ gangan òun lọ́mọ tó ń sọ akásálíkà Ọmọ́táyọ̀ ṣe rí ó ṣẹ̀ṣẹ̀ yege ìyẹn nínú ìdíje Tokyo Olympic Game eléyìí tó wáyé nínú oṣù kejì ọdún tá a lò tán yìí mà ní ìyẹn ní preliminary stage ṣe wá lọ́wọ́ tá a wà yìí ó ti fìtàn balẹ̀ òun lọ́mọ ilẹ̀ Áfíríkà lápá bí tó máa kọ́kọ́ jáwé olúborí ìyẹn nínú ìdíje tó ń lọ lọ́wọ́ ìdíje WTT ìyẹn world table tennis ní Doha. ṣe rí nínú ìdíje yìí àwọn tó ń kópa nínú ìdíje yẹn 298 players gangan ni wọ́n ń lórí ọ̀fẹ́ ìyẹn ni pé akópa nínú ìdíje eléyìí tí Ọmọ́táyọ̀ tó ti fi tàn balẹ̀ yìí àwọn 298 gangan ni wọ́n lórí ọ̀fẹ́ àti kópa orílẹ̀-èdè tó dẹ̀ tó 66 ìyẹn gangan ni wọ́n kópa nínú ìdíje world table tennis lọ́wọ́ tá a wà yìí ṣe wá rí Ọlájídé Ọmọ́táyọ̀ ó mà fi ẹ̀yìn ó fẹ́ yan akẹgbẹ́ rẹ̀ eléyìí tó jẹ́ best player ìyẹn nínú Bundesliga lórílẹ̀‐èdè Germany lọ́hùn-ún mo sọ̀rọ̀ nípa Sudin Anthony Kabag ó fẹ́ yan ẹ̀gbọ́lẹ̀ ìyẹn lọ́jọ́ ajé pẹ̀lú àmì ayò 3-2 mani àmì ayò 3-1 ìyẹn gangan ló bá dé ṣe rí ní first round Ọmọ́táyọ̀ ló jáwé olúborí pẹ̀lú 11-7 ó wá tó di pé arákùnrin yìí náà padà wá ó dẹ̀ jáwé olúborí ìyẹn ní round 2 ó borí pẹ̀lú 7-11 nígbà tó wá di round 3 Ọmọ́táyọ̀ bá yarí bó ṣe jáwé olúborí nìyẹn pẹ̀lú 12-10 ó dẹ̀ tún fọba lé pẹ̀lú 11-1 ló bá kúkú parí sí àmì ayò 3-1 ló fi gbẹ̀yẹ lọ́wọ́ Sweden Anton Kabak. ṣẹ́ẹ́rí nínú ìdíje lẹ́yìn tó ń lọ lọ́wọ́ yìí owó tó tó $200,000 ìyẹn gangan lẹ́ni tó bá gbégbá orókè ló máa tẹ́wọ́ gbà ìyẹn nínú ìdíje world table tennis eléyìí tó ń wáyé lọ́wọ́ ìyẹn lórílẹ̀‐èdè Qatar lọ́hùn mà ní bí nǹkan ṣe jẹ́ nìyẹn Ọmọ́táyọ̀ ó wá ti fìdùnnú ẹ̀ hàn lọ́wọ́ yìí ìyẹn gẹ́gẹ́ bó ṣe jáwé olúborí tó dẹ̀ tó fìtàn balẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ adúláwọ̀ àkànmọ́lédè Nàìjíríà àkọ́kọ́ eléyìí tó máa ṣe dáadáa ìyẹn nínú ìdíje yìí gbọ́nsọ́ ọmọ mi Ọmọ́táyọ̀ láti bẹ̀ ó di inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles ilẹ̀ wa Nàìjíríà ẹni tó ti fìgbà kan rí tó ti fi jẹ́ agbábọ́ọ̀lù ìyẹn nílẹ̀ wa Nàìjíríà ó mà ti gba bàbá Gẹnẹtrọ̀ ẹ̀ nímọ̀ràn akásálíkà ó ní bàbá ẹ má mú Ahmed Musa o ìyẹn wá sínú ìdíje kò mẹ́sì ó yọ AFCON qualifier eléyìí tá a máa gbá ojú ilẹ̀ Benin Republic àtòrílẹ̀-èdè Lesotho. wọ́n ti kí Gẹnẹtrọ̀ wọ́n ti kì í nínú wọ́n dẹ̀ tún gbà bí ìmọ̀ràn láti má ṣe mú Ahmed Musa ìyẹn dání sára àwọn ikọ̀ eléyìí tó máa lọ kojú orílẹ̀-èdè Benin Republic ìyẹn nínú ìdíje AFCON qualifier tó máa gbìnà yá lóṣù tá a wà yìí bọ́ bá ti ń di ọjọ́ 27 oṣù kẹta tá a wọnú èyí náà ni.
ìbẹ́yìn ò gbàgbé wípé Ahmed Musa látìgbà tó ti kúrò nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Al-Nassr ìyẹn nínú oṣù kẹwàá ọdún tó kọjá kò tí ì lórí ọ̀fẹ́ láti gbá bọ́ọ̀lù fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kankan ṣe wá rí àwọn tó ti fìgbà kan rí jẹ́ ògbóǹtarìgì nínú Super Eagles ilẹ̀ wa Nàìjíríà nígbà kan rí mò ń sọ̀rọ̀ nípa Undi àti Okorowanta wọ́n wá ti gba akọ́nimọ̀ọ́gbà yìí nímọ̀ràn pé má mú Ahmed Musa lọ nítorí pé ìṣọwọ́gbá bọ́ọ̀lù ẹ̀ lásìkò tá a wà yìí kò lè rájájá tó nítorí pé kò rí bọ́ọ̀lù gbá ìyẹn nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kankan ìyẹn lọ́wọ́ tá a wà yìí ṣèbẹ́yìn ò gbàgbé wípé díẹ̀ ló kù kí Ahmed Musa kó darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù West Bromwich Albion ìyẹn nílẹ̀ Gẹ̀ẹ́sì nínú winter transfer window eléyìí tó kẹnubodò ní January ọdún yìí kó tó di pàdéhùn yẹn ọ̀rọ̀ owó ó yẹ láàrin àwọn méjèèjì ìyẹn gan ni ò fún Ahmed Musa lórí ọ̀fẹ́ láti máa tàbí elégbé fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kankan lọ́wọ́ tá a wà yìí ẹ̀ wá jáwọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ ó yá bàbá Gannett Troy ó sì máa mú Ahmed Musa lọ bóyá sì nígbàgbọ́ nínú ẹ̀ tàbí kò nígbàgbọ́ nínú ẹ̀ àti ìmọ̀ gbogbo ẹ̀ ó dìgbà táwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí wọ́n bá balẹ̀ ìyẹn sílùú Èkó ní ọjọ́ 22 oṣù kẹta tá a wọnú ẹ̀ yìí ṣèbẹ́yìn ò gbàgbé pọ̀ ọjọ́ yẹn gangan ìyẹn ní Gannett Troy kéde gẹ́gẹ́ bí ọjọ́ tó máa ṣí ìpàgọ́ sílẹ̀ láti lè jẹ́ pé kí àwọn agbábọ́ọ̀lù máa gbórí wọlé ìyẹn láti ilẹ̀ Europe. ẹ jẹ́ kẹ́mi tẹ̀síwájú ìtẹ̀síwájú yẹn gangan òun lọ́pàá àṣẹgun ó dìbò ó dinú àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo nìyẹn àwọn agbábọ́ọ̀lù lóbìnrin aláfọwọ́jù ìyẹn sínú àwọn apẹ̀rẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa basketball lágbọ́ta àwọn obìnrin ṣe rí lọ́wọ́ tá a wà yìí nínú ìgbéléwọ̀n báwo làwọn obìnrin ṣe ń ṣe dáadáa sí ìyẹn nínú ìdíje bọ́ọ̀lù aláfọwọ́jù sínú àwọn apẹ̀rẹ̀ jákèjádò ilẹ̀ àgbáńlá ayé lọ́gbọ́ tá a wà yìí àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù lóbìnrin ilẹ̀ wa Nàìjíríà mo sọ̀rọ̀ nípa the Tigress ṣe rí lọ́wọ́ tá a wà yìí wọ́n ti já wálẹ̀ bàbá sọ̀rọ̀ nípa FIBA ranking ìyẹn lágbọ́n tàwọn obìnrin wọ́n ti já wálẹ̀ pẹ̀lú ọwọ́ mẹ́ta sí ìyẹn nínú ranking tàgbáyé mà ní. ṣe rí lọ́wọ́ tá a wà yìí àwọn gangan náà sì ń lékè bàbá sọ̀rọ̀ nípa basketball nílẹ̀ adúláwọ̀ àpapọ̀ àmì eléyìí tilẹ̀ wa Nàìjíríà tó fi ń wà lókè òun ló jẹ́ 361.6 point ìyẹn lọ́wọ́ kan tá a wà yìí ilẹ̀ Senegal àwọn gangan wà ní ipò ẹlẹ́ẹ̀kejì nílẹ̀ adúláwọ̀ àwọn ní 259.2 point lọ́ fi gbórí wà nípò kejì. wárí Mozambique lọ́wọ́ tá a wà yìí ipò kẹta làwọn wà pẹ̀lú 152.6 point. Angola náà gbẹnu tẹ̀lé wọn bọ́mbà tó bọ́mbà ló bá dé 147.1 point ìyẹn làwọn ìjókòó sí ipò ẹlẹ́ẹ̀kẹrin. bí nǹkan ṣe jẹ́ nìyẹn láti bẹ̀ ó dinú àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù lóbìnrin ti ilẹ̀ wa Nàìjíríà obìnrin àtobìnrin mo kúrò nínú àwọn obìnrin ìyẹn the Tigress mo bọ́ sọ́dọ̀ àwọn obìnrin Super Falcons. agbábọ́ọ̀lù láàrin gbogbo ìyẹn fúnlẹ̀ wa Nàìjíríà ó mà ti gbóṣùbà káre ìyẹn fún Randy Wardrob ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Falcons ìyẹn lọ́wọ́ tá a wà yìí ó ní Randy Wardrob ó sì máa gbé Super Falcons ó máa gbé wọn lọ sí ìpele tó kàn ìyẹn lọ́wọ́ tá a wà yìí tààgán ló sọ̀rọ̀ yìí adé arégbogbo mọ́ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Falcons mo ń sọ̀rọ̀ nípa Nene Abdulkarim òun ló ti ṣàpèjúwe ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbà lẹ́wà ìyẹn Randy Wardrob ó ti ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbà tó ní kìmí wọ́n dẹ̀ tún ní ìrírí eléyìí tó pọ̀ ó wá ní pé ó kápẹ́bù dáadáa láti gbé ikọ̀ ti Super Falcons láti gbé wọn lọ sí ìpele tó kàn bí nǹkan ti jẹ́ nìyẹn. Nana ó gbà lára àwọn agbábọ́ọ̀lù mẹ́rin eléyìí tí Super Falcons tí Randy Wardrob tó pè ìyẹn gẹ́gẹ́ bí àwọn agbábọ́ọ̀lù lábẹ́lé tó kó lọ sínú ìdíje Tokyo Invitational Tournament ibi tí àwọn Super Falcons tí wọ́n ti fakọyọ tó gbóúnjẹ fẹ́gbẹ́ tọ́jú ẹ̀tún gbà wó bọ̀
ṣẹ́ẹ̀rí nàná ọmọ bíbí agbègbè Oberia ìyẹn ní Ọ̀kẹ́nẹ́ local government ní Kogi state ibẹ̀ gangan lòun ti gbórí wọnú ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo agbábọ́ọ̀lù Super Falcons ó gbé wọlé nígbà tí ilẹ̀ wa Nàìjíríà táwọn kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù CSK ìyẹn tóbìnrin ọdẹ tún gbé wọlé nígbà tí ilẹ̀ wa Nàìjíríà táwọn kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Uzbekistan níbi tá a ti jáwé olúborí pẹ̀lú àmì ayò kọ̀ọ̀kan dondorondo ní ṣíṣẹ̀ ń tẹ̀lé wọ́n wá fi dùnú ẹ̀ hàn pẹ̀lú báwọn agbábọ́ọ̀lù yẹn wọ́n ṣe bára wọn fìfẹ́ lò ìyẹn nínú ìdíje yẹn ó ní arò òun dẹ̀ mọ́lé nítorí pé àwọn agbábọ́ọ̀lù wọ́n fìfẹ́ hàn ó yá lórí pápá àti nígbà táwọn ò bá sí lórí pápá ó ní pé ìfẹ́ yẹn pọ̀ ó ní kó sẹ́yìn ìrírí eléyìí tí akọ́nimọ̀ọ́gbá Randy Wardlock tó fi hàn láàrin àwọn wọ́n wá gbóṣù bàràbàǹdẹ̀ fún ẹni tó jẹ́ balógun ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Falcons ìyẹn Asisa tó Suala ó kì í dáadáa pẹ̀lú ìfẹ́ eléyìí tó fi hàn sí i ṣe wá rí ọmọ nẹni Abdulkareem yìí ọmọ má fi tán balẹ̀ ìyẹn látàpá àtọ̀dọ̀ wọn bí òun ló máa jẹ́ agbábọ́ọ̀lù lóbìnrin tó wá láti ìjọba ìbílẹ̀ rẹ̀ tó máa kọ́kọ́ ní ìfarahàn wọ́n sọ̀rọ̀ nípa professional football ìyẹn fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Falcons bí nǹkan ṣe jẹ́ nìyẹn ìyẹn látọ̀dọ̀ nẹ̀nà Abdulkareem adéarí gbogbogbò fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Falcons eba wíníwíní ọjọ́ yẹn tún lọ́ntì ẹ̀ nìyẹn ẹ wò ó máa ń lójú ọjà àmọ́ kí n tó lójú ọjà yẹn ẹ jẹ́ sáré fún wa lẹ́yọ̀ kan yìí sí ẹ kúkú ti mọ̀ pé ìkànnì GFM 95.5 náà lẹ́wà òkìtì bíi tọ́bọ̀ sí kádẹ́ tó rẹ́ranko tó máa ṣe bí olólàjù MC Freedom tún di láéláé pọ̀ gba èmi ò lẹ́bọ́dì mọ́lẹ̀ mo gbéra tán ẹ bá ń gbọ́ mo gbéra kankan mo balẹ̀ kàkà ó dìbò ẹ jẹ́ padà sínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles. àwọn agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan wọ́n mà ti padà sọ̀rọ̀ sókè ń gbòòrò ayé wọ́n fẹ̀hónú hàn ìyẹn lórí ọ̀rọ̀ tó ń jà rìnrìn pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles wọ́n máa rìnrìn àjò lọ sí ìlú Kútánú pẹ̀lú ọkọ̀ ojú omi kútúbà ojú omi ló fẹ́ bá dé ìyẹn lọ́wọ́ tá a wà yìí pẹ̀lú ìròyìn eléyìí tó jáde ìyẹn nínú ọ̀sẹ̀ tó lọ lọ́hùn wípé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles tilẹ̀ wa Nàìjíríà orí omi gangan náà máa gbà láti rìnrìn àjò lọ sí ìlú Kútọ́nù nígbà tó bá lọ ń kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Benin Republic ṣé mọ̀ pé nígbà tí akọ́nimọ̀ọ́gbá gbà bàbá gẹ́lẹ́kẹ́ tó ń sọ̀rọ̀ ṣàlàyé ó ní pé ojú ọ̀nà láti ìlú Èkó kò má dáa rárá ni kò dáa tó fi délùú Kútọ́nù ó dẹ̀ máa gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wákàtí káwọn tó lè rìn ṣùgbọ́n ẹ wò mí wò bá a bá lọ gborí omi kò lè náwájú wákàtí méjì lọ tá a máa fi balẹ̀ sílùú Kútọ́nù ṣùgbọ́n àwọn agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan àwọn wá tí ń fẹ̀hónú wọn hàn lórí ẹ̀ wípé ṣáàdẹ̀ lérò pé gbèsè tá a fẹ́ gbé yìí ó gbójú mu ṣá. ẹ jẹ́ máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ eléyìí gangan ni mo fẹ́ káwọn aráalé kí n fẹ́yàn méjì tàbí mẹ́ta láǹfààní láti ẹ̀ ti mọ èrò ọkàn wọn lórí rẹ̀ wípé ṣé tá a bá ti àwa gba orí omi rí ìrìn àjò tó máa dáa àti pé tó bá máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó yẹ kí àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles tó yẹ kí wọ́n sọ síta ṣe bẹ́ẹ̀ mọ̀ pákókò tá a wà yìí ìjínigbé láàrin àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù ìyẹn nílẹ̀ wa Nàìjíríà lápá bí ó ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sì kódà bàbá ní ká fojú ìlú wò ó tún ṣẹlẹ̀ ìyẹn láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yàtọ̀ fáwọn agbábọ́ọ̀lù lọ́wọ́ tá a wá wà yìí wọ́n ti kéde ara wọn síta wọ́n dẹ̀ máa gborí omi ìrìn àjò lọ́wọ́ tá a wà yìí ó ṣeéṣe kó gborí omi ó dẹ̀ ṣeéṣe kó wọ́n má gba orí omi ṣùgbọ́n àti ìmọ̀bi tó máa gbà ṣùgbọ́n tí mo fẹ́ ká pẹ̀ kẹ́lù láàárọ̀ tòní ni pé tó yẹ kí wọ́n ti kéde rẹ̀ síta tó bá jẹ́ pé orí omi náà máa gbà ẹ mọ̀ wípé ó ṣeéṣe káwọn agbábọ́ọ̀lù má lè wẹ̀ lórí omi bí nǹkan kan bá lọ ṣẹlẹ̀ tàbí àwọn tó ń dáni dúró lórí omi tí wọ́n bá lọ dá wọn lọ́nà ibo náà fẹ́ gbé gbà ibo náà fẹ́ yí ẹyọ ìyẹn gẹ́gẹ́ lájọ máa pẹ̀kẹ́lù láàárọ̀ tòní àmọ́ mò ń bọ̀ ẹ jẹ́ sáré lójú ọjà kí n tí n bá dé tí n bá tójú ọjà dé màá lórí ọ̀fẹ́ láti gba ìpè bíi méjì àbí mẹ́ta ẹ jẹ́ sáré lọ iléeṣẹ́ Manti Communication láti bẹ̀ mò ń padà bọ̀ ẹ ǹlẹ́ níbẹ̀ yẹn ẹ kú kalẹ̀.
Hello daddy. Wo má bínú ọmọ mi. Ẹ̀dẹ̀ bá mi sẹ́ndì owó yẹn náà. Báǹkì ni mo wà látàárọ̀. Kódà mo ti pẹ́ lórí ìdúró gan-an ni. Mo ti ń darúgbó lọ sórí ìdúró báyìí. Daddy báǹkì bá wọ. Ẹ lọ sí Manti Communication náà látàárọ̀ daddy. Manti Communications? Yes daddy Manti Communication. Bẹ́ẹ̀ni o, Manti Communications tún wọlé dé pẹ̀lú ara ọ̀tún ìrọ̀rùn wọlé dé lókè ògùn. Àdúpẹ́ o. Gbogbo ẹni bá fẹ́ gbowó tàbí sanwó. Kódà bẹ́ẹ̀ bá fẹ́ open account láì fa àkókò ṣòfò. Manti Communications ní kẹ́ ẹ gbà lọ. Àtúnbánisọ̀wọ́ DSTV, StarTimes àti GoTV lọ́dọ̀ wa tẹ́lẹ̀ máa wo àwòrán ẹsẹ̀kẹsẹ̀. Ẹ bá fẹ́ ra káàdì tàbí dátà alálòpẹ́ ẹ máa bọ̀ ní Manti Communications. Àtúntúfò ṣe ní Manti Communications. Kódà à ń ta phone accessories ní yanturu. Manti Communications wà ní Àpínítẹ̀ Junction, Àpínítẹ̀, Ṣakí. Tẹlifóònù nọ́mbà wọn ni 08058290416. bí nǹkan ṣe jẹ́ nìyẹn ẹ káàbọ̀ padà láti iléeṣẹ́ Manti Communication. èmi ti sọ̀rọ̀ ṣàlàyé fún yín pé bẹ́ẹ̀ bá ní nǹkan kan ṣe tó bá ní í ṣe pẹ̀lú fóònù tàbí tẹ́ ẹ fẹ́ transfer owó lórí POS ó níbò míì tó lè lọ tó du ọjọ́ Manti Communication tó fi kalẹ̀ sí Àpínítẹ̀ lẹ́gbẹ̀ẹ́ Amifa supermarket ibẹ̀ gangan làwọn wà. ibẹ̀ náà ti ń dá bí ẹdun tó ti rọ̀ bí òwe bọ́ ọba ti gbórí wọbẹ̀ ìwọ ṣàbẹ̀rẹ̀ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Manti Communication ọmọ àyọjú sí ẹ wo ẹjá pẹ̀kẹ́lù ìrìn àjò táwọn Super Eagles fẹ́ gbà gorí omi báwo ló ṣe máa rí ṣó máa méwu dání àbí ò ní méwu dání ojú wo lẹ́yìn fi wò ó ṣó yẹ kí wọ́n kéde rẹ̀ síta. ẹ lú orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Adébísí láti Canada. ẹ káàbọ̀ sórí ètò láàárọ̀ tòní. Ẹ káàárọ̀ o. Yes sir. Ẹ kò yé wọn. Yes sir, ojúbọ ni sir. à ń sọ̀rọ̀ nípa ìrìn àjò. Ọ̀sẹ̀ wọ́n kéde rárá. Àtọ́jú títì àtọ́jú omi ni ọ̀sẹ̀ ẹ̀yẹ. kò yẹ kí wọ́n sọ ibi tó máa gbà rárá. Wọ́n sọ pé kó àbò sí fún wa lọ́nà kọ̀nà. Wọ́n rà máa lóde wọn dáàbò wá. àmì ẹ ṣé àdúpẹ́ mo ti fa tí mo fẹ́ yọ. wọ́n ní òye kí wọ́n wulẹ̀ sọ sí gbòòrò ayé rárá ṣé ẹ mọ̀ páwọn pírẹ́sì àwọn máa ń rìn lórí omi láti dá àwọn èèyàn lọ́nà ni àdèmọ̀ bóyá wọn agbá bọ́ọ̀lù wa bóyá wọ́n lè wẹ̀ bóyá wọ́n lè mùkùn ẹja gbé kọ̀ọ̀kan sí i. ẹ lórúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. ẹ káàbọ̀ sórí ètò sá. ojú wo lẹ fi wò ó. Kò yẹ kí wọ́n kéde ibi tí wọ́n máa gbà. Nítorí ìjọba Nàìjíríà fẹ́ lọ́wọ́ ní òbí ẹ̀ fún wọn púpọ̀. Ṣùgbọ́n báwọn ti kéde rẹ̀ ìjọba àdúrà rẹ̀ wọ́n lọ́wọ́. àfẹ́ àdúrà rẹ̀ wọ́n lọ́wọ́. ọ̀dà sà ẹ ṣé àdúgbò ó ti yé wa ẹ ṣé gọ́sà yẹ sà mo ti fa tí mo fẹ́ yọ. àdúrà ìyẹn gẹ́gẹ́ lọ̀rọ̀ àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles ló nílò lọ́wọ́ tá a wà yìí nítorí ọ̀rọ̀ ìjínigbé eléyìí tó ń súyọ lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ lágbà àwọn agbábọ́ọ̀lù eléyìí tó ń gbá líìgì ilẹ̀ wa Nàìjíríà lọ́wọ́ tá a wà yìí ọ̀nà ń bá wa ṣọ́ ikọ̀ Super Eagles ní gbogbo ọ̀nà yòówù tí wọn ò bá gbà. ẹ lórúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. ẹ káàárọ̀ ẹ káàbọ̀ sórí ètò. láti bo. ẹ káàbọ̀ sórí ètò. ọyẹ́ ẹ bá wa pẹ̀kẹ́lù. àwọn pínpín ẹni pé kò yẹ kí wọ́n kéde ibi tí wọ́n gbà pẹ̀lú bí ètò àwọn ṣe rí ní Nàìjíríà wa. àti pé ìjọba Nàìjíríà náà kí ló dé tí òjò wọn flat tó lè jẹ́ pé orí omi náà fẹ́ gbà lọ. àbí. àmì àṣẹ Èdùmàrè. ọlọ́mọdé àwọn ènìyàn. àmì ẹ ṣé àdúgbò ẹ sà. ẹ wo bí nǹkan ṣe jẹ́ nìyẹn àwọn tèmi ti ní kókó ọbẹ̀ náà ni pé ká fàdúrà ká fi ràn wọ́n lọ́wọ́ láti bẹ̀ ẹ̀jẹ̀ máa sún ẹ̀jẹ̀ ń gbẹ́kọ̀ ẹyọ kan yìí sí kí n dẹ̀ láǹfààní láti máa lọ́ọ̀lì òkèèrè. ẹ lórúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. ẹ káàbọ̀ sórí ètò. kí lẹ fẹ́ bá pẹ̀kẹ́lù kí lẹ rí sọ sí ìrìn àjò àwọn Super Eagles lọ sí ìlú Kútọ́nù lọ́wọ́ tá a wà ìtàn láwọn máa gba orí omi. ọ̀rẹ́ tí wọ́n gbé orí omi kò yẹ pé àwọn ọmọ fẹ́ ẹ̀dá wọ́n má gba ọjà wọn dákun. kọ́ má gborí omi. bẹ́ẹ̀ni kò sí ẹ kí wọ́n sọ síta náà. kò yẹ kí wọ́n sọ síta àti fanta fẹ́ yọ ẹ ṣé àdúpẹ́. àwọn obìnrin gan gbórí wọlé àwọn gan dá sí ẹ mọ̀ pé obìnrin àwọn ni iyọ̀ ayé. ẹ
wo mi nílé gbàpè kankan mọ́ ìyẹn lọ́wọ́ tá a wà yìí ẹjẹ́ máa ń so ní òkèèrè nítorí bá méjì kọ́ àròjọ musolókùn ni. ó dìbò ó dilé òkèèrè fáínálì ẹṣin ní ti gbéra ajá wáìtì àtẹ̀sí funfun gbéra má gọra rẹ. inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Juventus ibẹ̀ gangan ni mo gbà wọlé lọ́wọ́ tá a wà yìí ìràwọ̀ agbábọ́ọ̀lù olú ọmọ àgbáyé káfàtà ọmọ tó ń sọ lọ́wọ́ tá a wà yìí bàbá bẹ̀ gbẹ́gbẹ́gbẹ́ Cristiano Ronaldo ó tún ga bẹ̀bẹ̀ lánàá yàtọ̀ sí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Juventus. ọwọ́ àti mú kó ní àwọn yípo gbogbo àwọn líìgì eléyìí tó ta lẹ́nu bàbá ń sọ̀rọ̀ nípa àwọn líìgì márùn-ún àkọ́kọ́ tó ta lẹ́nu nílẹ̀ Euro. Cristiano Ronaldo ó tún ní àwọn lánàá ìyẹn nígbà tí wọ́n ń wà kó pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Spice ìyẹn nílé ti Juventus lánàá wọ́n jáwé olúborí pẹ̀lú àmì ayò 3-0 ṣe rí ọmọ orílẹ̀ orílẹ̀-èdè Portugal ìyẹn Cristiano Ronaldo. ó ní àwọn ẹlẹ́ẹ̀kẹta ìyẹn fún ikọ̀ Juventus lánàá lẹ́yìn ìgbà tí Alvaro Morata àti Federico Chiesa káwọn gan mi àwọn ní Cristiano Ronaldo lọ́ba fẹ́lẹ́ kẹta dé ló fún wọn ní ìrètí wípé ó sì ṣeé ṣe kí wọ́n padà sókè tábìlì nínú àwọn tí ó máa jàdù ife ẹ̀yẹ Serie A ni. nígbà tó di 83 minutes ìyẹn 83rd minute ìyẹn gẹ́gẹ́ ní Cristiano Ronaldo ló lórí ọ̀fẹ́ àti ní àwọn ọ̀dẹ̀ wa tún ti fìtàn balẹ̀ ìyẹn lọ́wọ́ tá a wà yìí bàbá ń sọ̀rọ̀ nípa agbábọ́ọ̀lù ó tì máa mi àwọn ìyẹn lọ́wọ́ tá a wà yìí kí gangan wá ní ìtàn eléyìí tí Cristiano Ronaldo ó fi balẹ̀ lọ́wọ́ tá a wà yìí pẹ̀lú góò eléyìí tí Cristiano Ronaldo gbá wọnú àwọn lánàá ọwọ́ ti jẹ́ kó di agbábọ́ọ̀lù àkọ́kọ́ tó máa ní àwọn tó tó ogún láti bí sáà méjìlá sẹ́yìn ìyẹn nínú àwọn líìgì eléyìí tó ta lẹ́nu káàkiri ilẹ̀ Europe. Cristiano Ronaldo òun la gbá bọ́ọ̀lù àkọ́kọ́ tó máa lórí ọ̀fẹ́ láti máa gbá góòlù tó tó ogún sínú àwọn ní sáà bíi méjìlá sẹ́yìn kò tí ì ságbá bọ́ọ̀lù tó ti dánwó ẹ̀wò Ronaldo gbọ́ngbọ́n ọmọ tó ń sọ ló tún fi tẹ́lẹ̀ ìbalẹ̀ ìyẹn lálẹ́ àná. ìtàn yẹn bẹ̀rẹ̀ ní ọdún 2010 season nígbà tó kọ́ darapọ̀ mọ́ ikọ̀ ti Real Madrid. ṣé gbàgbé wípé nígbà tó kúrò nínú ikọ̀ Manchester United góò 18 ìyẹn gangan ló gbá wọn náà wọ̀n ní sáà yẹn 18 goals ṣe wá rí látìgbà yẹn Cristiano Ronaldo kò tí ì mú sáyọ̀ kan jẹ tí ò ní ní àwọn tó tó ogún. kódà nígbà tí Cristiano Ronaldo tó wà nínú ikọ̀ ti Real Madrid kò tí ì sí sáwọn tí ò ní ní àwọn eléyìí tó tó 25 goals. lọ́gbọ́n tá a wà yìí Cristiano Ronaldo ó ti fi tán balẹ̀ nìyẹn ìyẹn agbábọ́ọ̀lù tó máa mi àwọn tó máa tó ogún tàbí kó lé ní ogún láti bíi 12 seasons ago. bí nǹkan ṣe jẹ́ nìyẹn èmi gbéra pa mo balẹ̀ kà ó dínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo inú kan ti Manchester United ibẹ̀ gan mo balẹ̀ sí lọ́wọ́ tá a wà yìí. ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United àwọn máa ti kọwọ́ bọ̀wé àdéhùn pẹ̀lú ẹni tó jẹ́ adarí gbùngbùn fún ikọ̀ ti AC Milan ìyẹn lọ́wọ́ tá a wà yìí. wọ́n ti wà ní pre-contract ṣe é mọ̀ pé ojú ọjà ò ṣíṣílẹ̀ lásìkò tá a wà yìí ṣùgbọ́n ti kọwọ́ bọ̀wé àdéhùn pẹ̀lú ikọ̀ ti Manchester United àdéhùn dẹ̀ ti wọ̀ iná ti wọ̀ láàrin ikọ̀ ti Man U àti ikọ̀ ti AC Milan pẹ̀lú agbábọ́ọ̀lù tí mò ń sọ yìí. pẹ̀lú ìròyìn tó ń tẹ̀mí lọ́wọ́ ṣe rí adé àárín gbùngbùn mú fún ikọ̀ tí AC Milan lọ́wọ́ tá a wà yìí mo ń sọ̀rọ̀ nípa Akan Kanango ó ti kọ́ bọ̀wé àdéhùn pẹ̀lú ikọ̀ ti Manchester United láti darapọ̀ mọ́ wọn ìyẹn tó bá ti ń di òpin sáà tá a wà yìí. ọmọ orílẹ̀-èdè Turkey ìyẹn gangan ni Akan
àdéhùn ọlọ́fẹ́ gangan ìyẹn gan ló máa bá kúrò nínú ikọ̀ tí AC Milan tó bá ti ń dòpin sáà tá a wà yìí nítorí pé àdéhùn rẹ̀ pẹ̀lú ikọ̀ tí AC Milan ó ti kẹnubodò ọmọ ọdún 17 ìyẹn gangan ni Akan lọ́wọ́ tá a wà yìí wọ́n máa darapọ̀ mọ́ ikọ̀ Man U tí bá ti ń dòpin òpin sáà tá a wà yìí. láti bẹ̀ ṣẹ̀rí Akan ó ti ní àwọn 6 ìyẹn fún ikọ̀ tí AC Milan lọ́wọ́ tá a wà yìí nínú gbogbo ìdíje ni o ṣùgbọ́n gún ẹ̀yọ̀ kan péré iná ló gbá wọlé bàbá sọ̀rọ̀ nípa ìdíje tẹ́lẹ̀ Serie A bó 5 yòókù nínú ìdíje Europa League ibẹ̀ gangan ló ti gbá wọlé ọ̀dẹ̀ ní assist 8 ìyẹn látìgbà tí sáà ti bẹ̀rẹ̀ bí nǹkan ṣe jẹ́ nìyẹn. inú nǹkan Manchester United ibẹ̀ náà ni mo ṣì wà. àwọn ìròyìn eléyìí tí ò ní dùn mọ́ àwọn ọmọ tí máa ń yù tí ò ní dùn mọ́ wọn nú ìyẹn gangan ni ìròyìn eléyìí nítorí pé àwọn agbábọ́ọ̀lù Manchester United kan wọ́n wà ní ìfarapa wọn ò dẹ̀ nínú orí ọ̀fẹ́ láti wà lórí pápá ìyẹn nígbà tí ìpẹ́gbẹ́ agbábọ́ọ̀lù Manchester United tí wọ́n bá fẹ́ lọ kojú ikọ̀ ti Crystal Palace. Pogba ó lẹ́ kò tí ì dájú ló máa láǹfààní láti kópa ìyẹn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United nígbà tí wọ́n bá lọ ń wà kó pẹ̀lú ikọ̀ ti Crystal Palace bákan náà John Mata àti Phil Jones àwọn méjèèjì yìí náà kò tí ì dájú ìyẹn gẹ́gẹ́ bí Ole Gunnar Solskjaer bó ṣe fi kéde wípé àwọn agbábọ́ọ̀lù yìí ara wọn mà tí mú yányán ṣe wá rí Cavani òun ti bẹ̀rẹ̀ gbáradì pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ ọ̀dẹ̀ ṣeéṣe kó wà lára àwọn ikọ̀ eléyìí tí Ole Gunnar Solskjaer tó máa kó jáde ṣòdì nígbà tí wọ́n bá lọ ń kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Crystal Palace ìyẹn nínú líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì. ẹ̀yin tèmi ń gbòòrò ayé ẹ kúkú ti mọ̀ pé kì í jóni lọ́wọ́ kó tún jóni lẹ́nu ìkànnì JFM 95.5 FM ìyẹn gangan níbi tó ń pè bí ìwọ má dá òtún ẹ̀ ṣáàtúnú ẹ̀ síbẹ̀ ọ̀dẹ̀ kan tún náà yẹn dànù nítorí pé ó ní bọ́mì tó lè gbọ́ àwọn tèmi ń gbòòrò ayé wọ́n ní ròyìn lórí ọ̀dọ̀ ìyẹn ní ìkànnì JFM ẹ̀kọ́ àárọ̀ ní fáwọn láti máa gbọ́ mu tí ìgbóná àárọ̀ ni táwọn máa ń sẹ́mu ní gbogbo ilé epo wọ́n tún ti yín lálálá wọ́n tún ní MC Fidan ìjà mo rí kan sí ẹ̀yin tèmi ẹ̀ dààmú ẹ̀ jábọ́ ẹ̀ ti jẹ ẹ̀ fòrò ẹ̀ dààmú tó o bá ń gbọ́ pé mo gbéra pa mo balẹ̀ kà sápá abotú nìyẹn ó dínú kan ti Manchester City èèbà àwọn olú ọmọ a bá ń sọ̀rọ̀ nípa líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì lọ́wọ́ tá a wà yìí má dá òtú ẹ̀ má fi ṣeré má yiri ẹ̀ wò àwọn gan lọmọ tó ń sọ akọ́nimọ̀ọ́gbá fún ìpẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City wọ́n sọ̀rọ̀ nípa Pep Guardiola oníṣẹ́ lásìkò yìí winter time ìyẹn gangan ló bọ́ sí nílẹ̀ Gẹ̀ẹ́sì ó ní bí iná ló ṣe rí o ṣùgbọ́n ìpẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man City àwọn ò máa wó bẹ́ẹ̀ ikọ̀ ti Man City àwọn sọ̀rọ̀ nípa àwọn agbábọ́ọ̀lù wọn ṣe é mọ̀ pé lánàá àbíjẹta ìyẹn gẹ́gẹ́ ní Pep Guardiola sọ̀rọ̀ ó ní káwọn agbábọ́ọ̀lù òun kí wọ́n má wàrà nìkan má rẹpẹ̀tì pẹ̀lú báwọn ṣe ń jáwé olúborí ó ní kí wọ́n má lọ rìláàtì o ìyẹn gẹ́gẹ́ náà tó ṣàmúlò lánàá pẹ̀lú bí wọ́n ṣe jáwé olúborí pẹ̀lú àmì ayò 4 sẹ́yọ̀ kan nígbà tí wọ́n ń kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Wolves. ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City wọ́n tún ṣe kinní yẹn lánàá nígbà tí wọ́n ń wà kó pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Wolves níbi tó ti jáwé olúborí pẹ̀lú àmì ayò 4 kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ ìyẹn sẹ́yọ̀ kan màní. pẹ̀lú bí wọ́n ṣe jáwé olúborí yìí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City wọ́n mà tún tẹ̀síwájú nínú straight winning eléyìí tí wọ́n ń gbé bọ̀ ọwọ́ ti di 21 ni wọ́n ti jáwé olúborí léraléra ọwọ́ lókè àtẹ́wọ́ àtariwo báwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City pẹ̀lú ìtàn eléyìí tí wọ́n tó fi ń balẹ̀ ìyẹn lọ́wọ́ tá a wà yìí tí ó dẹ̀ tí ìságbábọ́ọ̀lù ọ̀hún tó ti fi irú ẹ̀ balẹ̀ rárá. ìbà láti bẹ̀ ẹ̀jẹ̀ ń sún sọ́wọ́ wájú
Yakubu Ayégbéni ẹni tó ti fìgbà kan rí jẹ́ atamátàsé fún ilẹ̀ wa Nàìjíríà tọ́lẹ̀ tún gba jẹun nínú ikọ̀ ti Everton nílẹ̀ Gẹ̀ẹ́sì ọmọ àti predict oníṣẹ́ eré lọ́wọ́ tá a wà yìí Manchester City àwọn gangan náà máa gba ìdíje Premier League tilẹ̀ Gẹ̀ẹ́sì. Yakubu Ayégbéni ó sọ̀rọ̀ yìí láyé àná ó ní pẹ̀lú bí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City bí wọ́n ṣe wà ní 15 games straight winning ìyẹn nínú líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì. Ó ní lọ́wọ́ tá a wà yìí ọ̀tí ẹ̀wá tí ìsẹ́lòmíì eléyìí tó lè bá wọn forí gbárí bá a bá sọ̀rọ̀ nípa àwọn òwò gan ni wọ́n láyà wá wò. Ó ní lọ́wọ́ tá a wà yìí ó ló ti dáhùn lójú tó àdá wípé ikọ̀ ti Man City àwọn gangan náà máa gba líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì bí nǹkan ṣe jẹ́ nìyẹn látọ̀dọ̀ Yakubu Ayégbéni mo gbéra tán. Victor Moses agbábọ́ọ̀lù lẹ́wà Nàìjíríà nígbà kan rí tó ń gbá bọ́ọ̀lù nínú ikọ̀ ti Chelsea ọmọ àti sọ̀rọ̀ ó ní pé ọ̀sìn mòrí ò báwo ó ní pé rí mòrí ò sí mbẹ́ ó ní pé akọ́nimọ̀ọ́gbà rẹ̀ lọ́wọ́ tá a wà yìí ìyẹn wọ́n náà olóhùn gbé ga òun gbé sókè dáadáa ju olùkọ́ni ó sì mòrí ò lọ. Agbábọ́ọ̀lù lẹ́wà Nàìjíríà nígbà kan rí tó jẹ́ pé ó ń ṣe àyálò nínú ikọ̀ ti Sparta Moscow lọ́wọ́ tá a wà yìí. Ó ní ní kíni ọ̀sìmòrí òkè olórí rẹ̀ òsínbà náà tá a wà yìí ó níṣẹ́ rí Nelly Warnock àti Robert Martinez olóhùn ṣe kíni òun gbóṣùbà fún wọn dáadáa ìyẹn ju ọ̀sìmòrí ò lọ nítorí kíni ó níṣẹ́ rí mòrí òyìn gangan nígbà tó ń wà nùgọ̀ ti Chelsea kò fóun lórí ọ̀fẹ́ láti tàbí elégbé dáadáa that is to say kò jẹ́ kóun rógbòlò. ìyẹn gangan lòún rí lọ́bẹ̀ tó fi sọ̀rọ̀ sí gbòòrò ayé wípé ṣe àrímú orí rẹ̀ ò sí ń bẹ̀ bàbá sọ̀rọ̀ nípa akọ́nimọ̀ọ́gbá eléyìí tóun ti bá ṣiṣẹ́ ni ó bí nǹkan ṣe jẹ́ nìyẹn látọ̀dọ̀ Victor Moses. ó dínú kan ti Barcelona ẹ̀yìn ti Barcelona ní gbòòrò ayé ẹ̀ẹ́dààmú ẹ̀ wálẹ̀ akọ́nimọ̀ọ́gbá ti Barcelona ìyẹn kọ́mà ọmọ sọ̀rọ̀ ó ní pé tóun ò bá ní ọjọ́ iwájú ìyẹn nínú ikọ̀ ti Barcelona ó ní pé a máa ní problem o ó ní ikọ̀ ti Barcelona ó ní wọ́n máa ní ṣòro ó ní wọ́n máa ní problem gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó fi sí gbòòrò ayé. Ṣẹ́ẹ̀rí Ronald Koeman pẹ̀lú ètò ìdìbò sí ipò ààrẹ fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona eléyìí tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ ó dẹ̀ jẹ́ pé ẹni tí wọ́n wò gẹ́gẹ́ bí ẹni tó máa jáwé olúborí nínú ètò ìdìbò sí ipò ààrẹ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona lọ́wọ́ tá a wà yìí ó ṣeé ṣe kí Ronald Koeman kí iṣẹ́ bọ́ lọ́wọ́ rẹ̀ níbi tí nǹkan lọ òun náà wá ti wo sàkún rẹ̀ ó ní ṣẹ́ẹ̀rì tíṣẹ́ bá fi lè bọ́ lọ́wọ́ òun ìyẹn láòkó tá a wà yìí pẹ̀lú bí ikọ̀ ti Barcelona wọ́n ṣe ń ṣe ṣégeṣége ó ní wọ́n máa ní problem ìyẹn ni pé ìṣòro máa wà nínú ikọ̀ ti Barcelona òun bá fi lè fi ikọ̀ ti Barcelona lẹ̀ lọ́wọ́ tá a wà yìí. Ronald Koeman sọ̀rọ̀ ṣàlàyé nítorí pé ẹni tó ṣeé ṣe kó wọlé sí ipò ààrẹ ìyẹn fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona ó ṣeé ṣe kó lé Ronald Koeman dànù gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá àti bí nǹkan òṣèré ajájá dáadáa tó fún ikọ̀ ti Barcelona lọ́wọ́ tá a wà yìí wọ́n wá ní pẹ̀lú bóun ṣe wà ń bẹ̀ àtàwọn àtúnṣe kọ̀ọ̀kan eléyìí tó ń ṣe lábẹ́nú bí wọ́n bá fi lè léhùn pẹ́rẹ́ gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá fún Barcelona ó ní pé ṣòro máa wà that is to say wọ́n máa ní problem ìyẹn nínú ikọ̀ ti Barcelona. láti bẹ̀ agbábọ́ọ̀lù fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona òun máa ti padà lọ́wọ́ tá a wà yìí òun máa padà ó dẹ̀ máa lórí ọ̀fẹ́ láti kópa fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona nínú ìdíje Copa del Rey ni wọ́n bá ń kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Sevilla. Mo sọ̀rọ̀ nípa Pedri òun gangan ló ti padà dé láti ibi ìfarapa eléyìí tó ní kòpẹ́kòpẹ́ yìí níbi tí ikọ̀ ti Barcelona wọ́n ti gbo ewúro sójú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Sevilla pẹ̀lú àmì ayò 2-0 nínú ìdíje La Liga.
Roma Koma ó wá ti fi léde ó ní Pedri ọmọ ọdún 18 yẹn ó ló ti padà dé lọ́wọ́ tá a wà yìí ó sì máa lórí ọ̀fẹ́ láti gbá bọ́ọ̀lù fún ikọ̀ ti Barcelona ìyẹn lálẹ́ òní nínú ìdíje ìgbésẹ̀ lẹ́ẹ̀kejì nínú ìdíje Copa del Rey. ẹ wo àwọn èsì ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó wáyé lánàá ẹjẹ́ lórí ọ̀fẹ́ láti máa kà á fún yín nínú ìdíje Premier League ìfẹsẹ̀wọnsẹ̀ wáyé lánàá ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City ó pòpọ̀ ìyàmú fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Wolverhampton Wanderers pẹ̀lú àmì ayò 4-1 mọ́ni ó bá wá tí ń di lálẹ́ tèmi ṣé a rí ní aago 7 ìfẹsẹ̀wọnsẹ̀ ó máa wáyé láàrin ẹgbẹ́ agbábọ́ọ̀lù Burnley àti Leicester City aago 7 bákan náà Sheffield United àtòwọn àti Aston Villa ó máa pàdé ara wọn àwọn ọmọ mi wọ́n tún fẹ́ lọ gbé géèmù wọ́n ti ń kọ́lẹ̀ èébà Crystal Palace àtòwọn àti Manchester United wọ́n á máa gbé pẹ́rẹ́gì kaná bó bá ti ń di aago 9 ó kọjá ìṣẹ́jú 15 ni ìyẹn gangan lálẹ́ òní bó bá wá ti ń di lọ́la ní wàràǹṣeṣà ṣẹ́ẹ̀rí ikọ̀ tẹgbẹ́ agbábọ́ọ̀lù Fulham yóò máa wà kó pẹ̀lú ikọ̀ ti Tottenham ìyẹn láago 7 bákan náà ni aago 7 ọ̀la West Bromwich Albion àtòwọn àti Everton wọ́n á máa ṣe kinní yẹn fúnra wọn ó bá wá ti ń di aago 9 ó kọjá ìṣẹ́jú 15 ikọ̀ ti Liverpool àjàkú akátá ó tún máa ṣẹlẹ̀ jígẹjígẹ ìjà gbẹjigbẹji ìjà ọmọ àtúgbẹnu tán láàrin ikọ̀ ti Liverpool àtòwọn àti Chelsea ébà báwo ló ṣe máa rí àwọn ti bàbá ọ̀túnba àwọn ti Chelsea nìyẹn bàmí akérògùn lápá bí Chelsea làwọn náà ń ṣe báwo ló ṣe máa rí lọ́jọ́ yẹn nígbà tẹ́ bá ń wá kó pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ọmọ àgbẹ̀nu tán ṣé Thomas Tuchel tó máa tún tẹ̀síwájú láláì fìdí rẹmi ni àbí ikọ̀ ti Liverpool àwọn máa tún ṣe promo fún ikọ̀ ti Chelsea gbogbo ẹ̀ ọ̀dàlẹ̀ ọ̀la ìyẹn báago 9 tó bá ti ń kọjá ìṣẹ́jú 15 rẹ̀ lọ́wọ́ tá a wà yìí ikọ̀ ti Man City náà ló ń lékè pẹ̀lú 65 points Manchester United ipò kejì 50 points ní ṣe rí Leicester ipò kẹta làwọn wà pẹ̀lú 49 points Manchester United ipò kẹrin pẹ̀lú 45 points àwọn ti Chelsea ipò karùn-ún náà lẹ́wà 44 points ní ṣe ra àwọn Gunners ń bòjé orí ipò kẹwàá náà lẹ́ dúró sí wararo 37 points ní Fulham West Bromwich Albion Sheffield United omi ayé yẹn ó sì ń gbé wọn padà sẹ́yìn nínú díje Italian Serie A eléyìí tó wáyé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Juventus wọ́n jáwé olúborí pẹ̀lú àmì ayò 3-0 ojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Spezia ṣẹ́ẹ̀rí fẹsẹ̀wọnsẹ̀ ti Lazio àtòwọn àti Torino kò lè wáyé wọ́n sún ní tọ́gbà wá ti ń dilé ní 6:30 Sassuolo àtòwọn àti Napoli tó dàbí Èkó wọ́n á máa gbé pẹrẹgì kaná AC Milan àtòwọn àti Udinese wọ́n á máa tara wọn bí agbọ́n tọ́gbà ti ń di 8:45 ní ṣẹ́ẹ̀rí ikọ̀ Atalanta àtòwọn àti Crotone àwọn náà máa tara wọn ìyẹn bí agbọ́n ní 8:45 pm náà ní Benevento àti Hellas Verona 8:45 pm ní Cagliari àti Bologna 8:45 náà ló bá dé ṣẹ́ẹ̀rí Fiorentina àtòwọn àti Roma 8:45 náà ní Genoa àtẹgbẹ́ agbábọ́ọ̀lù Sampdoria 8:45 náà ló máa wáyé bí nǹkan ṣe jẹ́ nìyẹn ṣẹ́ẹ̀rí fẹsẹ̀wọnsẹ̀ ti Inter Milan àtòwọn àti Parma ó di ọ̀la 8:45 pm náà Inter náà ló wà lókè téńté tábìlì lọ́wọ́ yìí 56 points ní AC Milan ipò kejì 52 points Juventus ti gbórí wọ̀pọ̀ kẹta 49 points ní wọ́n ń sún lọ wẹ́rẹ́wẹ́rẹ́ Atalanta ipò kẹrin 46 points Roma ló wà nípò karùn-ún pẹ̀lú 44 points ní. inú ìdíje Copa del Rey ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lẹ́ni ọmọ àtúgbẹ̀nu tán ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì láàrin ikọ̀ ti Barcelona àti Sevilla àwọn ọmọ mi wọ́n ti ń wò pé ṣé káwọn náà ní straight winning ni àbí káwọn fún gbogbo àbí kí wọ́n gbé landicap gbogbo ẹ̀ ọlọ́run á ràn yín lọ́wọ́ aago 9 alẹ́ yìí ìyẹn gangan ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn máa wáyé ibẹ̀ gan láti máa mọ̀ pé ta ló máa lọ sáṣekágbá tá a bá ń sọ̀rọ̀ nípa ìdíje Copa del Rey ṣèbẹ́ gbàgbé wípé ikọ̀ ti Sevilla ó ti lu Barcelona
ìyẹn nígbésẹ̀ àkọ́kọ́ pẹ̀lámì ayò méjì sódo báwo ni nǹkan ṣe máa rí lálẹ́ tòní ẹ̀yìn ti Barcelona tó bá ti ń di lọ́la láàrin Levante àti Athletic Bilbao ìgbésẹ̀ lẹ́ẹ̀kejì náà máa wáyé aago 9 náà ní èébàrìbà ọjọ́ yẹn dẹ̀ ti lọ ẹ bá ń gbọ́ pọ́jọ́ rebi àná òórùn rebi àti wọ̀ ẹ jẹ́ máa lọ lé ṣe ríròyìn yòókù kí n máa lọ yẹ̀wò fúnra lára mi fún ìkéde àti polówó ọjà ìyẹn ní ìkànnì GFM 95.5 FM pàápàá jùlọ lórí ètò lórí ọ̀dọ̀ ẹ máa bọ́ fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ẹ mú báwọn ẹ̀kọ́ àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí lẹ̀ 09037 96 5456 09037 96 5456 bẹ́ẹ̀ bá dẹ̀ fẹ́ fún wa lẹ́bùn lórí ètò yìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn náà ní kẹ́ ẹ pè tàbí kẹ́ ẹ kàn sí ìkànnì GFM 95.5 FM ṣe é rí ẹ̀bùn tún ti pọ̀ ńlẹ̀ bìbà ìyẹn látọ̀dọ̀ Mantic Communication eléyìí tó fi kalẹ̀ sí àpénítẹ̀ dátà 1 gig èèyàn 10 ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́mọ aláǹfààní láti gba dátà 1 gig ìyẹn látọ̀dọ̀ Mantic Communication gbogbo ẹ̀ ọdọ̀sẹ̀ tí ń bọ̀ ìbéèrè yẹn bàbá ti ń jù léde tẹ́yìn dẹ̀ láǹfààní àti jẹ́ kẹ́ ẹ̀ máa gba 1 gig èèyàn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni ṣe é rí ẹ̀já máa lọ follow at official MC Freedom ìyẹn nìkan ní Instagram wa torí ọ̀pọ̀lọpọ̀ prediction wa ibẹ̀ gan la máa jù sí at official MC Freedom ìyẹn nìkan ní Instagram bí nǹkan ṣe jẹ́ nìyẹn ẹ̀jẹ̀ máa lọ lé ṣe é rí títí òrọ̀ ọ̀la tẹ́mi àti yẹn láǹfààní láti máa pàdé lóní tuntun tọ́dẹ̀ tó jẹ́ àjà balẹ̀ ìyẹn lórí ètò lórí ọ̀dọ̀ ẹ̀jẹ̀ máa ṣeré ìdárayá dáadáa nítorí pé ó dára fún àgọ́ ara wa a máa lé àìsàn jìnnà àwọn kan ní a máa lékú jìnnà ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká máa yàgò fún gbogbo tó lè mú wa ní àrùn coronavirus kòró ní kó wọlé wa ṣe é rí títí ọ̀la eré àtayọ̀ la fi pàdé ó dàbọ̀.